bíjòkó lẹ̀ ṣe rí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillahi al-amin. Wa ala alihi wa ashabihi ajma'in. Mo kí gbogbo àwọn káńsù ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ tá a jọ wá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wà ń ta tí wọ́n rí bí wọ inú ilé. Ọlọ́mọṣẹ́ jẹ́ kí á rí yín pẹ́. Gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tí Barrister ti ṣe àfihàn yín, mo kí yín, ká má bínú torí àsìkò. Mo kí Professor Ọwọ́adé, mo kí yín púpọ̀. Ohun tí mo mọ̀ ni pé ẹ wá kí bàbá ìmáàmù ni, ẹ sì fẹ́ ṣàdúrà fún wọn. Wọ́n kàn pọ́n wa lé ni wọ́n fi ní ká ṣàdúrà tiwa ṣáájú yín. So mo mọ rírì àpọ́nlé tẹ́yin náà ṣe fún wa, torí mo mọ̀ pé wọ́n ó ti sọ fún yín kí wọ́n tó gbé gbogbo fún wa. Ọlọ́run kó má ṣàlékún àpọ́nlé tiyín náà. Mo kí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Ká tó débi àti dọ́dọ̀ wọn, torí pé a gbọ́dọ̀ wọnú ìlú ká mọ́ kí ó ń lù. Nígbà tá a dọ́dọ̀ wọn táwọn ṣílẹ̀kùn fún wa tán, la mọ̀ pé kò síbi tá a lè wọ̀ mọ́ ńlọrin. Báyìí pé ìgbà tá a débẹ̀ ní ọlọ́lá wa bàálù náà wá sọ pé ara ẹ má jẹ́ ó wọlé o, á padà Ògbómọ̀ṣọ́ ni. Ṣùgbọ́n gbà wọ́n ti ṣí géètì fún wa tá a ti wọlé, àwọlé nìkan a tún jókòó, àjókòó nìkan a tún sọ̀rọ̀, àsọ̀rọ̀ nìkan wọ́n tún bọ̀ á lọ́wọ́, àwọn náà ṣàdúrà fún wa. Wọ́n àṣìyẹn nìkan wọ́n tún kó rẹ̀ sì sínú ọkọ̀ wa pé a máa kó lọ ilé. Ṣé àwọn pé bàbá ọlọ́lá wọ́n ti gbà wá lálejò tán yányán. Ẹni tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ni pé nínú ẹ̀kọ́ tá a kọ́ ni pé la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha. Torí bẹ́ẹ̀ a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa bàálù Ìlọrin tí wọ́n gbà wá lálejò. Gbogbo ẹ̀mí àlàáfíà àtúbọ̀tán dáadáa Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn. Lẹ́yìn náà bàbá wa Mufti Diyar, bàbá wa Fadilatu Sheikh Sulaiman Farouk Oníkíjìpá, a kí àwọn náà púpọ̀ pẹ̀lú ṣíṣe wá lọ́mọ tí wọ́n ṣe wá lọ́mọ. Torí gbà dọ́dọ̀ wọn, àwọn náà ní ọ̀dọ̀ mi kọ́ ló yẹ wá, ọ̀dọ̀ bàbá wa bàálù Ìlọrin ló yẹ lọ. Nígbà tí wá débí òun, bàbá ti wá kú òǹbí, àfi ká lọ ọ̀dọ̀ wọn, torí pé ìlú lẹ́yìn bí wọ́n ti wí náà nù, ìlú ló sì tó àlejò ìlú gbà. So bàbá wa Mufti, Ọlọ́run bá wa dúró tì wọ́n, gbogbo àmì àlàáfíà Ọlọ́run bá jogún ẹ̀ fún. Lẹ́yìn náà kí n tó kí bàbá wa Imam, ẹ má bínú pé ibi tí mò ń yà lójú ọ̀nà pọ̀ díẹ̀. Kí n tó kí bàbá wa Imam, mo kí bàbá wa Málàmí Òbándómọ̀, bàbá wa Fadilatu Sheikh Salman Ṣọlágbẹ̀rú, mo kí wọn púpọ̀, mo sì kí wọn kú oríire, mo kí wọn kú àṣeyọrí, mo kí wọn kú wàhálà àná tọ́lọ́run san wọ́n lẹ́san lónìí. Ọlọ́run má pa ẹ̀san náà rẹ́ láéláé. Wala la ilaha illallah. Bàbá wa Imam, wíwá wa látògbómọ̀ṣọ́ láti wá kí yín, àwọn tó ṣokùnfà ẹ̀ pọ̀, torí pé gbogbo ẹni tọ́lọ́run bá ní kí nǹkan yé á mọ̀ dáadáa pé àwọn àjọṣepọ̀ kan ń bẹ tó ti pẹ́ tó wà láàrin Ògbómọ̀ṣọ́ àti Ìlọrin, tí nǹkan kan ò sì ya àjọṣepọ̀ yẹn lánàá. Àtúnwá gbọ́dọ̀ so papọ̀ dáadáa lónìí nítorí ká lè máa fi múra ọ̀la kalẹ̀. Mo wí kinní kan níwájú bàbá wa ọba Ìlọrin nígbà tá a wà lọ́dọ̀ wọn. Bàbá wa Álímì, bàbá ṣé wà Álímì, ṣé ẹ mọ̀ pé bàbá Mufti náà mẹ́nu lé nígbà tá a wà lọ́dọ̀ wọn. Nígbà tí ṣé Álímì kúrò ní Ìṣẹ́yìn, Ògbómọ̀ṣọ́ wọ́n dé sí, wọ́n kúrò l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n wá Ìlọrin tí wọ́n jókòó ń bì. Ẹ mọ̀ pé àjọṣepọ̀ kan nìyẹn. Ẹ wá wo nǹkan nínú táwọn bàbá wa sọ fún wa ni pé ìgbà tí ṣé Álímì d'Ógbómọ̀ṣọ́, níbi tí wọ́n dé sí tí wọ́n fi ṣe ibùjókòó ńjọ́ náà lọ́hùn, tí wọ́n ti máa ṣàdúà, tí wọ́n ti ń ṣàlùwàlá, tí wọ́n ti ń yan náfílà,
tí wọ́n ti ń ṣe gbogbo ìbáàdà wọn tí wọ́n ń ṣe lÓgbómọ̀ṣọ́, ibẹ̀ náà níbi tọ́lọ́run sọ di mọ́sálásí ńlá Ògbómọ̀ṣọ́ lónìí. Níjọ́ náà lọ́hùn sí nígbà tí wọ́n wà ń bẹ̀ nìkan kan ronú pé bí ó jẹ́ mọ́sálásí, torí pé ọba tí ń bẹ lórí oyè ńgbà náà tó yẹ bàbá wa Ṣọ̀ún tó yè jẹ Àkànní ní ń bẹ lórí oyè ńgbà náà, that was bí 1779 sí 1825. Mọ́sálásí ńlá Ògbómọ̀ṣọ́ yẹn sì ní 1944 ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́. Ẹ wo ìgbà yẹn sí ìgbà yẹn, so ó túmọ̀ sí pé ọba Àlékiọlá lọ sí Àlímì láti gbàdúrà wa láàyè yẹn l'Ógbómọ̀ṣọ́, torí pé ibi tán ti kírun gbà náà làwa náà ti ń kírun lónìí ní ìsìn. Ṣé wọn pé àjọṣepọ̀ kan tó tóbi pọ̀ nìyẹn látànà kó tó dòní. Àwa gbọ́dọ̀ jẹ́ kí àjọṣepọ̀ yẹn kó bàjẹ́. Ẹ wo àwọn bàbá tiwa tí wọ́n ṣe àwálẹ̀ gangan ilé Ayélára l'Ógbómọ̀ṣọ́, bàbá wa Usman Ayélára, Ìkòyí ilé làwa. Ìkòyí ilé wọn ti kú ò nígbà tán kó ń kò yí ilé Ìlọrin wọn wá. Ìlọrin ni wọ́n wá. Ilé wa ń lọ ní ilé Alágbàlá nítòsí Àgbàjì mẹ́un, ilé wa nìyẹn. Àwa tá ń jẹ́ Ayélára náà là ń jẹ́ Alágbàlá ńlọrin. Now àjọṣepọ̀ kan nìyẹn. Nígbà tí bàbá wọn Usman Ayélára tún kú ò ní Ìlọrin ni wọ́n jókòó l'Ógbómọ̀ṣọ́ tá ń jẹ́ Ayélára l'Ógbómọ̀ṣọ́. Kódà ńgbà tá a fẹ́ jẹ ìmáàmù tèmi wà lórí èyí, ìkànnú àwọn ẹ̀gbọ́n wa nílé Alágbàlá ńlọrin bí wá, à ń pè wọ́n ní Usman, àjọ du oyè yìí ni, àti Ìlọrin làwọn sì ti wá, tẹ́ fi mọ̀ pé ọ̀kan náà jọ ni á. Now ẹ wo àwọn àjọṣepọ̀ ńláńlá yẹn ti pẹ́, àwa ti sín ọ̀wá gbọ́dọ̀ jẹ́ ó bàjẹ́. Bàbá wa ìmáàmù àgbà Ìlọrin tàná wọ́n dẹ̀ ṣe dáadáa pọ̀ pẹ̀lú àjọṣepọ̀ yẹn gan, Ọlọ́run kó má ṣe bá wa kẹ́ wọn. Wọ́n wá Ògbómọ̀ṣọ́ ńjọ́ kan nígbà tí bàbá wa Malam AK Bello tí wọ́n jáde láyé, wọ́n wá síbi jànáza wọn. A ti kírun tán kí bàbá tó dé. Bàbá ó wá sọ̀kalẹ̀ nú ọkọ̀, wọ́n láì gbà táwọn bá rí mọ́mù Ògbómọ̀ṣọ́, wọ́n wà nú ọkọ̀ wọ́n jókòó. Àfìgbà tí mo wá bá wọn ń di ọkọ̀, nígbà tí mo débẹ̀ ni bàbá tó bọ́ọ̀lẹ̀. Wọ́n wá ní kí n má wọn lọ ibi sàárè Malam, àwájọ lọ ọbẹ̀, wọ́n ṣàdúrà, wọ́n ṣe gbọ́ ẹ̀. Nígbà wọ́n ṣàdúrà tán, wọ́n lọ́nú ilé kankan lọ kí ẹnì kankan, wọ́n bẹ́ẹ̀nì kankan wí nǹkan kan. Nígbà wọ́n ti rí mọ́mù, wọ́n kàn mú mi lọ́wọ́ báyìí náà ni. A sì jọ débẹ̀, àjọ kó ń bẹ̀, wọ́n padà nú ọkọ̀, wọ́n sì padà sí Ìlọrin. Lára àjọṣepọ̀ tó dáa tó wà nìyẹn pẹ̀lú bàbá wa tàná, Ọlọ́run kó má ṣe bá wa kẹ́ wọn. Kódà nígbà tá a jẹ Mufasiru tí ó jáde láyé l'Ógbómọ̀ṣọ́, bàbá wa tí Mufasiru tàná tí wọ́n jáde láyé, bàbá wa ìmáàmù Ìlọrin tàná wọ́n rán ni sí mi wípé ọmọ àwọn kan o, òun náà wà nú àwọn tí ń du oyè yẹn o, wọn ò wí jù bẹ́ẹ̀ lọ, wọn ò ní fi jẹ́, wọn ò ní mọ́ fi jẹ́. Ó dáa kí ni ìtumọ̀ ẹ̀? Ó dáa kí ni ìtumọ̀ rẹ̀ tó? Àwa fi jẹ́ ńjọ́ tá à ń inaugurate ẹ̀ ní mọ́sálásí, bàbá wa ìmáàmù Ìlọrin tàná wọ́n wá rán àwọn ìkan ńláńlá Ìlọrin méjì ni wọ́n rán wá. Wọ́n rán bàbá wa Ajánásí àgbà Ìlọrin, wọ́n rán wọn wá ńjọ́ náà lọ́run. Ṣé kìí ṣe ìmáàmù Gàmbàrí kọ́ nìkejì ni? Wọ́n ṣàjẹ́ méjì tí wọ́n wá ńjọ́ náà tán wá ṣojú bàbá wa ìmáàmù Ìlọrin níbi tá a ti inaugurate Mufasiru tàná. So àwọn àjọṣepọ̀ tó dáa nìyẹn. Kò wá síbi tí bàbá lè ti rí mi bí mo ti kéré tó yìí náà, ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa bọ̀, ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa bọ̀, ìmáàmù Ògbómọ̀ṣọ́ a pàdé ńlọrin láìmọye ìgbà, a tún pàdé láwọn ìlú míì náà tí ń ṣe lọrin tí bàbá sì ń ṣe dáadáa pẹ̀lú wa. Àwọn tàná ò wá gbọ́dọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ kó ní ìwà dé káwa wá fojú pa òní rẹ̀. Bá a bá ṣe bẹ́ẹ̀, àjọṣepọ̀ yẹn láàfẹ́ ó tẹ̀síwájú ni a sì gbọ́dọ̀ ṣe. Torí bẹ́ẹ̀ wíwá wa àwọn nǹkan tó sopọ̀ mọ́ nìyẹn tó pọ̀ tá a wí díẹ̀ ń bẹ̀ lónìí. Bàbá wa Imam, a kí yín ẹ kú oríire. Àdúrà lèmi fẹ́ ṣe fún yín, torí pé ẹni tó bá jókòó láàyè tẹ́ wà yẹn ló mọ̀ túmọ̀ àyè tẹ́ jókòó. Ẹni tó náà bá jókòó ń bẹ̀ ní ó mọ ìtumọ̀ àyè tẹ́ jókòó yẹn. Ọlọ́run ní jẹ́ ó gbóná mọ́ yín. Àwọn tí máa ń ṣàmì ọ̀wá ní dààmú, ọkàn yín ó balẹ̀. Pẹ̀lú ògbó Ọlọ́run wàhálà ní mọ̀ o. Gbogbo Ìlọrin tẹ́wọ́gbà yín wọn ò ní padà lẹ́yìn yín. Gbogbo Ìlọrin tẹ́wọ́gbà yín wọn ò ní padà lẹ́yìn yín. Níjọ́ tèmi náà ń joyè kò sẹ́ni tí ò tẹ́wọ́.
níjọ́ tí mò ń joyè no dissenting voice at all, kò sẹ́nìkan tó sọ pé àfẹ́, kò sí, gbogbo ìlú ni. èmi gan wò pé ó ṣe á tó báyìí, o pẹ̀lú ògbó ọlọ́run n ò ní láwọn ò ṣe mọ́, ẹ sì ní ṣìṣe, ẹ ní ṣìsọ, ẹ ní ṣìrìn, wàhálà ò ní bá yín lágbára ọlọ́run. wala la ilaha illallah wala la hawla wala quwwata. ẹ wá wo nǹkan, kì í ṣe ìgbà míì wà, kì í ṣe pé èèyàn ṣìrìn fa, èèyàn ò ṣìsọ fa, kì í ṣe pé èèyàn ṣìwàhù, ṣùgbọ́n ẹni tí ọkàn máa bínú ọkàn ní yé bínú jẹ ni. bí ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ fún mi ń jẹ ló ń gbà mọ́ lọ ṣe wá sí kan báyìí mọ́mọ́ ayé náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọdé àṣìṣọ mọ́ ni ṣíṣì sọ bí igbó mo wá bi léèrè páwọn ànábì ọlọ́run wo lọ́wọ́lé ayé tí wọn ò bínú wọn tí wọn bá jà, ó ní òsì. mo ní ṣé wọ́n sì sọ ni, sáwọn ànábì ọlọ́run yẹn ṣé wọ́n sì wàhù ni, ṣé wọ́n sì rìn ni, ṣe gẹ̀yẹ́ kì í ṣe tàìmọ́ ṣe kọ́. pẹ̀lú ògbó ọlọ́run ọba mi dúró tì yín ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ọba mi dúró tì yín. kíní kan tí mi kàn ní í ṣe òun ni pé tí mo sì fẹ́ fi tọ́kẹ́lòmíì lẹ́kọ̀ọ́ ni pé ká máa fún ìmáàmù àgbà nímọ̀ràn ní gbangba kò pọ́n ìmáàmù yẹn lé. bí àbá ìmáàmù fẹ́ fún yín mọ̀ràn ni o bẹ́ẹ̀ mi ti wò ń tèmi ní ojú ìwòye bóyá torí pé mi sì jọ mi ké ni mo fi wò bẹ́ẹ̀. àbá ìmáàmù mo fún yín mọ̀ràn ní gbangba bẹ́ẹ̀ bá fún ìmáàmù mọ̀ràn mo nọ́mbà wọn, èmi mọ nọ́mbà àbá ìmáàmù, èmi àti wọ́n sọ̀rọ̀ lórí fóònù lẹ́yìn tí wọ́n dá ààyè yìí. bí n bá wá nímọ̀ràn fún wọn sí n gbọ́dọ̀ fún wọn nímọ̀ràn yẹn ní abẹ́nú. mo rò pé tí ẹnì sèwọ́n làbọ̀rọ̀ gbé mọ̀ràn wá orí afẹ́fẹ́. bàbá wa ìmáàmù, èsì ọ̀rọ̀ fún bàbá wa ìmáàmù àkọ́kọ́ màmú ńlé. bí màmú bá sọ nǹkan tí ẹ rí i pé kò ṣe déédéé ẹ mọ̀dọ́ ọ̀hún bàbá ìmáàmù. àwọn àwádùn àpò bàbá ìmáàmù ọ̀rọ̀ kan tó mà dàbí pé ẹ wí lánàá tó èmi àrà díìsì kan tó wí báyìí, èmi àrà àyà kan tó wí báyìí. bàbá ìmáàmù fúnra wọn làwọn wà á jáde wá pé nígbà tí wọ́n bá rí i pé ntẹ́nìyẹn wí yẹn ògidì ọ̀rọ̀ ni. bí bàbá ìmáàmù bá wá lálàyé lórí ẹ̀gán wọ́n lè ṣe fún ọgbọ́n tó ṣe bálàyé wọn padà kúnná tó gbọ̀n wọ́n yé dáadáa. àwọn fúnra wọn náà padà jáde pé ọ̀rọ̀ kan tá a wí lánàá torí pé níta àfihàn àwọn ẹni ọlọ́ọ̀ náà nù pé àwọn amàràdìsì kan tó ń tún wí báyìí òun pọ́n ìmáàmù lé nìyẹn. ṣùgbọ́n kó wá bọ́ gbangba èsì ọ̀rọ̀ fún ìmáàmù, àmọ̀ràn fún ìmáàmù lọ́dọ̀ tèmi kò kún tó, pàtàkì jùlọ téèyàn bá wà nírú ààyè tó tóbi báyìí. torí pé ààyè tóbi lèmi ò fi nímọ̀ràn kankan ju kí n kàn ṣàdúrà fún yín lọ. bí n bá wá ní ìmọ̀ràn kan èmi àti yín àjọ máa sọ, torí mo ní ìmọ̀ràn tó pọ̀ gan-an o, ọgbọ́n nǹkan ní wí gbangba ni. ẹ ti mọ̀ pé èmi gbọ́dọ̀ ní ìmọ̀ràn tó pọ̀, ẹ ti mọ̀ pé mo gbọ́dọ̀ ní. so àdúrà lèmi ò ṣe fún yín. àdúrà alákọ̀ọ́kọ́ òun ni pé ọlọ́run máa tọ́ yín sọ́nà, ẹ ní ṣìṣe. àdúrà àkọ́kọ́ nù. àdúrà ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí yóò gùn. ndí ẹdẹ nísìnyí àmà sọ pé kọ́lọ̀ ń jẹ́ ẹ lárísìkí akàn tó ń béèrè àlékún ni ó ti dé. bí wọn bá ti dé bí ẹdẹ àrísìkí ṣe kí ni o, wọ́n tẹ́yìn jáde láyé wọ́n máa bùn lọ́kọ̀ ni, wọ́n máa bùn lọ́kọ̀ ni. mo rò pé tí ẹ nísìnyí wọ́n kọ́lé fún yín ni, gbogbo nǹkan wọ́n máa fún yín, wọ́n ra aṣọ fún yín, wọ́n ra bàtà fún yín, wọ́n ra fìlà fún yín, wọ́n ra àwọn atún máa ra àwọn àwọ̀tẹ́lẹ̀ fún yàn. kò jù bẹ́ẹ̀ lọ, kò sí tí wọ́n yẹ fún màmú gbogbo ẹni. kódà wọ́n máa fún yín lóúnjẹ, wọ́n máa bùn yín lówó, gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ rí. sọ àrísìkí ti dé ààrẹ ẹnu yàn pẹ́yìn náà ti bùn mí ní ìsìn, ṣàpẹ́ ẹ ti bùn èmi ní ìsìn, bí wọ́n máa bùn yín náà nù, kò jù bẹ́ẹ̀ lọ. so pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n máa fún yín, àwọn tí wọ́n sì máa fún yín ọ̀jẹ̀ nire, tí ò ní já wọn tí wọ́n máa sọ pé ìbáwa la fún ní nǹkan báyìí. ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé wọ́n fún wa, àwọn kọ́ ni wọ́n máa sọ pé àwa la fún. torí pé èyàn náà dá àbẹ́ẹ̀rí tí èbá ṣe àwa ni ọkọ̀ tó gùn a ò ṣe dáadáa mọ́nù. ṣùgbọ́n bí màmú bá jáde pé ṣe ọrọ́kọ̀ tí mo gbé jáde yìí ọpẹ́lọpẹ́ lágbájá èyàn lọ́dà. bàbá Al-Khalifa Monsuru Èjìrí Ọlọ́run jẹ́ ọ̀dà fún ọ, ẹ ṣàmì dáadáa. àìmọye nǹkan rẹ́rẹ́rẹ́ ni wọ́n ti ṣe fáwọn àwọn òsì wí fẹ́ dọ́ ọlọ́nkan rí. èmi lèmi kan máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yín kan wí kinní kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n tó wá mọ́ jápá mọ́nà bí wọ́n wà pé ta ń rán mọ́mú iṣẹ́ nítorí Ọlọ́run. irú àwọn ẹni rẹ bẹ́ẹ̀ tí wọ́n dá bẹ́ẹ̀ Ọlọ́run ó darí wọn sí alibarika láhàólà. àdúrà alákọ̀ọ́kọ́ nu Ọlọ́run tọ́ yín sọ́nà, Ọlọ́run má jẹ́ ẹ ṣiṣẹ́. àdúrà ẹlẹ́ẹ̀kejì òun ni pé Ọlọ́run jẹ́ mi yín ó gùn ò pẹ̀lọ́pọ̀ àlàáfíà. mo ṣàdúrà kan jímọ̀, mo ti sọ wájú ọba ẹ̀ tuntun sọ, mo ṣe ń jímọ̀ l'Ógbómọ̀ṣọ́, ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ torí pé àgbé sórí agbágbé. lára àwọn ẹ̀kọ́ nìyẹn, àìmọye nǹkan láti sọ nípa ìmáàmù ní jímọ̀ ní mọ́sálásí l'Ógbómọ̀ṣọ́ àgbé sórí agbágbé. torí
bá a bá ti gbé bẹ́ẹ̀ níṣẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ìmáàmù Ìlọrin, ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ìmáàmù Ìlọrin, ẹ ti rí ẹ sì mọ̀ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa ń trẹ́ǹdì gan. àìbẹ́ẹ̀ kọ́ gbogbo ẹni tó bá fẹ́ káyé mọ òun níṣẹ́ ìkan ni ó ṣe nu méjèèjì nínú kọ́ máa bú ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí kọ́ máa yìn ayé ọmọ báwọn. mo rò pé ti yé. so àdúrà yẹn ni pé pẹ̀lú ògo Ọlọ́run lójú ẹ̀mí tèmi yìí o Ọlọ́run ò ní jẹ́ wọ́n jẹ ìmáàmù Ìlọrin mi. èmi lèmi wí o bẹ́ẹ̀ mi ti fẹ́ mo wí o lójú ẹ̀mí tèmi Yunus ibn Talha Olúṣínà Ayílára ẹlẹ́ẹ̀kejì tí mò ń jẹ́ ìmáàmù ẹlẹ́kẹtàlá l'Ógbómọ̀ṣọ́ bí bàbá wa ìmáàmù Ìlọrin tòní náà ṣe ń jẹ́ ìmáàmù ẹlẹ́kẹtàlá l'Ílọrin. ẹ o lójú ẹ̀mí tèmi yìí o Ọlọ́run ò ní jẹ́ wọ́n jẹ ìmáàmù Ìlọrin mi torí pé àyè tí bàbá ìmáàmù ń bẹ yìí ó tóbi ṣùgbọ́n lọ́jọ́ orí bá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn mo gbàjọ́ bí ijọ́ méjì gbàtẹ́mi pé 40 ni mo di ìmáàmù àwọn di ìmáàmù 42 èmi ti wá di 45 báyìí ní ìsìn àwọn wà ní 42 bí n bá wá sọ pé kí n mọ sàárè wọn ní tí mò ń sọ ni pé ẹni tí wọ́n bí lémi kí n mọ sàárè rẹ̀ torí ẹni tí wọ́n bí lémi náà gangan 42 ní báyìí àbí n bá wá ní kí n mọ sàárè tí wọn ní tí mò ń sọ ni pé ẹni tí wọ́n bí lémi kí n mọ sàárè rẹ̀ lójú ẹ̀mí tèmi jókòó yìí o Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n tún jẹ ìmáàmù Ìlọrin mi kí wá ṣe pé mi ní tètè kú o ẹ̀mí mi ogun pọ̀ gan níjọ́ tèmi di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n wé mi ńlá wà ní mo sọ pé 80 ni mo fẹ́ lò lórí ààyè ni o yóò àkún ọjọ́ tí mo ti lò tẹ́lẹ̀ yóò fi jẹ́ 120 kódà wọ́n lọ́rọ̀ yẹn náà pé ó tún bí àwọn kan nú ebi tí mo fẹ́ mú tọrọ mo rò pé ti yé mo sì ṣẹ̀ṣẹ̀ lo 4 àtoṣù díẹ̀ ni ó sì kú bí 76 lẹ́pẹ́ báwọn ó kú bí 76 nígbà tí n bá lo 80 tèmi tán tí mo kángára mi tí mo lọ kí bàbá ìmáàmù káwọn lo 100 mo rò pé tí ẹni ìsìn kó tò ní ìní o níjọ́ tí wọ́n bá wá ń ṣe jànáza tèmi bàbá ìmáàmù lọ rí ọ̀wà wà ọ̀rọ̀ tá à ń sọ lónìí bàbá ìmáàmù ọ̀wà tó sọ bá a ti ń fi orí nù Ọlọ́run kọ́ mọ́ṣẹ́ jẹ́ orí bẹ́ẹ̀ wala la ilaha illa pé sayaftahu Allahu abwabal ula guliqat. sayaftahu Allahu abwabal ula guliqat. bàbá ìmáàmù fayamlahul khayru wal ihsanu dunyaka. fayamlahul khayru wal ihsanu dunyaka. فسوف يعطيك ما ترضى به أبدا. فسوف يعطيك ما ترضى به أبدا. bàbá ìmáàmù ألم يجدك يتيما ثم آواك. ألم يجدك يتيما ثم آواك. gbogbo ń tá àwọn ìtìyí ọ̀rọ̀ ìmáàmù. ẹjọ́ ẹ ṣàmì dáadáa. fàyẹ̀mọ̀láhùl khairu wal ihsanu. bàbá ìmáàmù fasawfa yu'tika ma tarda bihi abada. ألم يجدك يتيما ثم آواك. ألم يجدك يتيما ثم آواك. àrùn náà sọ pé bàbá ìmáàmù kò ní dẹ́kun lọ́la. kò ní dẹ́kun lọ́la. gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní onídẹ̀kùn lọ́la. onídẹ̀kùn lọ́la àmín. onídẹ̀kùn lọ́la àmín. gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní onídẹ̀kùn lọ́la. bàbá ìmáàmù ayé ò ní mú yín. ayé ò ní mú yín. ọ̀tá ò ní jèrè tó bá níyẹn kú.
mọ́tò onítẹ̀gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀ omi ayé kò ní gbé yín lọ. Àmín kò ní dẹ́kun lọ́la. Àmín. Mi ì ṣetán o, mi ì tí ì ṣetán o, mi ì tí ì ṣetán o, mi ì tí ì ṣetán o. Kò ní dẹ́kun lọ́la. Àmín. Kò ní wọnú ayé yìí. Kò ní wọnú ayé yìí. Ikú òjijì tí ń wọlé ọ̀la. Àrùn òjijì tí ń rọpá rọsẹ̀ o. Ogun kò sówó kò sàlàáfíà. Kò ní wọnú ayé yìí. Lọ́la àmín kò ní dẹ́kun lọ́la. Gbogbo ohun kò ní dẹ́kun lọ́la. Bàbá ìmáàmù kò ní wọnú ayé yìí. Kò má máa ní jẹ́yìn. Kò má máa ní jẹ́yìn. Tọ́bà kí gbé wèrè tí wọ́jà. Kò má máa ní jẹ́yìn. Kò ní dẹ́kun lọ́la. Kò ní dẹ́kun lọ́la. Gbogbo tó jẹ́ ìdùnnú òní. Kò ní dẹ́kun lọ́la. Wákà àkọ́kọ́ nù. Ṣáṣe sùúrù ọlọ́run jẹ́ ọdá afẹ́yìn náà ẹ ṣáṣe sùúrù. Wọ́n yìí fún màmú àgbà ló ní táìmù tẹ́lẹ̀ ẹ̀ fún one time. Bí bá jẹ́ màmú àgbà ní sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ lọ ni. Wọ́n yìí fún one time. Ṣùgbọ́n ojú pòfẹ́sọ̀ nìkan ń tì mí ni. Ojú wọn ní ń tì mí ni. Mo fẹ́ dá wákà kan ó ti wá fẹ́ sá lọ. Ó yá wá rán mi létí. Mo ti rántí báyìí ní ìsìn. Ṣé ẹ rí ìgbà tá a fẹ́ pò lé ni o. Barrister wa sọ fún mi pé wákà kan wà tí mi máa dá fúnra mi. Wọ́n máa dá fúnra mi. Wọ́n wá ní tí n bá débí o kí n dá fún yín o. Ń wà á dáa. Tó Ògbómọ̀ṣọ́ wà á lò torí ẹ wọ̀ pé ó sì jọra wọn náà ó bára wọn mọ́. Èmi ni mọ́mú ẹlẹ́kẹtàlá ẹ̀yin náà ni mọ́mú ẹlẹ́kẹtàlá ó bá máa bí ọba mu. Sọ pé á tù ẹ́ lára. Ó ní sọ pé wọ́n lọ sọ ìmọ̀mú àgbà lójókòó. Orí ẹ̀ pé ọwọ́ á sọ pé ọbàjẹ́. Má ṣe bẹ́ẹ̀ mọ́ jẹ́ mi o, má ṣe bẹ́ẹ̀ ẹ má bínú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ jẹ́ mi. Á tù yín lára. Bàbá ìmáàmù arọ̀ yín lọ́rùn. Bàbá ìmáàmù àgbà á tù yín lára o. Arọ̀ yín lọ́rùn. Àsìkò tí ẹ joyè yìí á tù yín lára. Arọ̀ yín lọ́rùn. Á tù yín lára. Arọ̀ yín lọ́rùn. Àsìkò tí ẹ joyè yìí. Torí pé bàbá wa ìmáàmù àná ó tú wọn. Ìmáàmù àná l'Ógbómọ̀ṣọ́ nù o. Ìmáàmù wa níjẹta ó tú wọn. Ìmáàmù wa níjẹrin ó tú wọn. Ìmáàmù wa níjàrún ó tú wọn. Ìmáàmù wa níjẹ̀fà ó tú wọn. Ìmáàmù wa níjẹ̀jẹ ó tú wọn. Ìmáàmù wa níjẹ̀jọ ó tú wọn. Ìmáàmù wa níjẹ̀sán ó tú wọn. Ìmáàmù wa níjẹ̀wá ó tú wọn.
ìmáàmù ẹlẹ́kọ̀ọ́kànlá ó tún wọ́n ìmáàmù ẹlẹ́kejìlá ó tún wọ́n èmi gangan fúnra mi ìmáàmù ẹlẹ́kẹtàlá ó tún mi lára àsìkò tí ẹ jóyè yìí. Bàbá imam farabalẹ̀ bàbá imam 13 lèmi àti yín 14 ò ní tètè dé l'Ógbómọ̀ṣọ́ 14 wọ́n lè má ti ìbí 14 wọ́n lè má ti ìṣe kíni wọ́n lè má ti ìbí pẹ̀lú 14 ti lọrin náà wọ́n ètí ìbí 14 tó Ògbómọ̀ṣọ́ wọ́n èbí yọ́ ṣẹ̀ṣẹ̀ wáyé ni 14 ti lọrin náà wọ́n ètí ìbí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ni Ọlọ́run ó jẹ́ lò tí ó pẹ́ wala la haula wala quwwata la haula mo wá ní nankali kan tí mo fẹ́ fún yín bàbá imam mo ní nankali tí mo fẹ́ fún yín ṣe pé ní tí kálukú náà máa sà o àṣírí tí mò ń sà ni mo gbé wá lónìí o rí pé kálukú já ń sọ ni yọ́ lọ ále là ń gbọ́ ọ̀lọ́ àṣìlè wọn kò sì ní lọ wọn ò sì ní lé so àṣírí rẹ̀ rèé o mo rò bó ti yé àṣírí rẹ̀ ni ẹ bá ń kọjú ẹ̀sẹ̀ bàbá ìmámù kí wọ́n rí èyí tí ń bẹ̀ nu bàbá ìmámù ṣe ẹ ti rí bàbá ìmámù ṣe ẹ ti rí ṣe ẹ rí bí bàbá ìmámù ṣe rí wọ́n wá wojú ìtumọ̀ ẹni wá fakọ̀ṣá tọ́bakọ̀ ó bára mú dáadáa ó ń nu bàbá ìmámù ṣe ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wo ipa ẹnìkan kan ọ̀ka èmi mo sọ bẹ́ẹ̀ fún yín tó ṣé tí yé ní ìsìn so kò sí pẹ́ ẹni tó ka kò jù bẹ́ẹ̀ lọ bàbá ìmámù ẹ pẹ́ ń bẹ̀ wala la haula wala quwwata. Ó yá bá wọn wí. Àsìkò tí ẹ jóyè yìí, a tún rí lára, àmì a tún rí lára. Ọ̀rọ̀ yìí lọ́rùn, a tún rí lára, ọ̀rọ̀ yìí lọ́rùn. Àsìkò tí ẹ jóyè yìí, a tún rí lára. Subhana rabbika al-fulani ad-dasuki إيمانا كاملا وأمنا دائما ورزقا واسعا حلالا طيبا وعملا صالحا وولدا صالحا وخلقا حسنا وآتي العزة والصحة والراحة والفرحة وقوة عبادتك فاغفر له يا الله ولوالديه ولأزواجه ولجميع المسلمين والمسلمات وآته معرفتك يا الله بحرمة القرآن العظيم والنبي الكريم وآله وصحبه أجمعين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. كعادتنا الشريفة جئنا إليكم بهذه الكتب حتى تكون بيننا وبينكم علامة للتعارف. وهذا الشيخ الهندوستاني الباكستاني هو رئيس المعلمين في جماعة الإسلامية الأحمدية لهذه الولاية المباركة واسمه محمود أكرم من باكستان وهو الذي سيقدم الهدية إلى صاحب السمو الإمام الجديد الشيخ محمد بشير الدسوقي وبجواره المحامي القدير والبروفيسور الجزيل البروفيسور عبد اللطيف أوادي وهذا رئيس جماعة الإسلامية الأحمدية في هذه المدينة المباركة. نقول له الحاج المهندس عبد الحكيم بوصيري وهذا من أئمة جماعة الإسلامية الأحمدية في هذه المدينة المباركة وهذا شيخنا الكبير السيد محمد بولا يوسف وهو في هذه القافلة وهناك بعض أعضاء الجماعة الإسلامية الأحمدية
الواقفة خارج هذه القاعة المباركة. نقول لكم بارك الله في إماراتكم وفي دولتكم وفي هذه المدينة المباركة. الله ولينا وهو ولي التوفيق. والسلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله خيرا. فضيلة الإمام الأكبر لهذه الإمارة، إمارة إيلورن وما جاورها، ويعترف بهذه الزيارة ويقول لكم جزاكم الله كل خير ويوفقكم. كان العلم والتعليم أحب إليه من كل شيء. هو شيخ ما لم يكن بندوما كل ما يعفى الله لأنه استفاد بكثير من تلك البلدة الكريمة، أعني الباكستان، حتى يدعى عنه عبا باكستان ما شاء الله. والوزارة زاهر من تلك البلدة، فوالله اكتمل هذا الملتقى بالسرور والشرف. أتيتم إلي وشرفتمونا، شرفكم الله الشريف. آمين. وأكرمتمونا، يكرمكم الله الكريم. آمين. بجاي سيد الوجود. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. Àgbàlagbà tí bàbá wa ìmáàmù tara wọn jáde, Ọlọ́run bá ní ṣàlékún ìkẹ́sí fún wa, bá ṣàlékún ògẹ̀sí fún wa. Bismillahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. Wa ma yu'ammaru min mu'ammarin wa la yunqasu min umrihi illa fi kitab. Inna dhalika 'ala Allahi yasir. Yamhu Allahu ma yasha'u wa yuthbitu wa indahu umul kitab. Ẹ̀mí gígùn, àlàáfíà ara, ọ̀pọ̀lọpọ̀ àrísìkí tí ẹ máa fi dá ilé ìlú jàmáà lóhùn. Ọlọ́run bá wa bùn yín. Irú àlàáfíà tó bá mi bùn Ànábì Mùsá bá wa fi tayé lọ́rẹ. Irú igúngbọ̀ ẹ̀mí tó bá mi bùn Ànábì Ibrahim tó láre sọ Ọlọ́run bá wa bùn yín. Wọ́n láwọn àgbàlagbà náà, la ilaha illallah, hasbunallahu wa ni'mal wakil, márùn-ún náà ní kẹjá jọ ṣe. Bismillahir rahmanir rahim. Hasbunallahu wa ni'mal wakil. 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 Ni'mal mawla wa ni'man nasir. Faqalabu bi ni'mati min Allahi wa fadlun lam yamsasi usu'u wattaba'u ridwanallah wallahu su fadlin adhim. Subhana rabbika. A dúpẹ́ fún Ọlọ́run. Àwa tá wá láti òkè ẹ̀rọ, gbogbo àwa àhímà nílùú yẹn ní local government yẹn la wá ní agbẹ́ àṣẹ tọ́lọ́run àti ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ká wá kí bàbá pé ẹ kú oríire, pé a sì bá yín dúpẹ́ fọ́lọ́run. Eléyìí tá sọ fọ́lọ́run ni pé Ọlọ́run tó ní ẹ̀yin ni ayé rí nísìnyí, ẹ̀yin lọ́lọ́run sì rí nísìnyí. Kullu malika tutil mulka man tasha. Lábẹ́ àṣẹ bẹ́ẹ̀ Ọlọ́run bá lẹ́yìn ní imam. Ilé tàbí bá yín bẹ lọ́run ni wípé ẹ̀mí gúngùn, àlàáfíà ara, ìfàyàbalẹ̀ ọkàn, àìsìkí Ọlọ́run bá jogún ẹ̀ fún yín. On 10th of July, ọjọ́ ni tí ó ní àmì dáadáa nílùú yìí. Ní ó tẹ́ ìwé láwà ní. Ìsọ́ tí Ọlọ́run fi sọ àwọn Ashabul Kahfi
fún iye ọdún tó lọ́n fi sọ wọn tó yé ọlọ́run tó sì yé àwọn kọ̀ọ̀kan tí ìsọ̀pọ̀ èèyàn ọlọ́run máa bá fi sọ yín o ọlá la ilaha illallah ìsọ́ tí ọlọ́run fi sọ Mẹ́kà Mádínà àti Kàábà ọlọ́run máa bá fi sọ yín gẹ́gẹ́ bí àsìkò tí àwọn rọ́hìdù wa sọ àti pé pípẹ́ tá àti dé ti pẹ́ látàgbọ́ kan láàbọ̀ láti wà ń bí akí bàbá wa Mágàjí tí wọ́n gbà wá lálejò àwọn mọ̀dírù wa tó gbọ́ àwọn ará alé tí wọ́n gbà wá lálejò ọlọ́run jẹ́ kárí gbogbo yín pẹ́ ákè Suratul Hamni sura àfàyàbẹ̀ ní bàbá méjìlá ákè afọlá tóbi anna Muhammad sallallahu alaihi wasallam afọlá bánà Muhammad ṣe tó lọ́dọ̀ ọlọ́run fúnra àfi bẹ ọlọ́run afọlá bí Káàbà ṣe lọ́dọ̀ ọlọ́run àfi bẹ ọlọ́run afọlá bí Kùránì ṣe tó lọ́dọ̀ ọlọ́run àfi bẹ ọlọ́run ìntọ́lọ́run tó ń fi súra yìí ṣe fún Mẹ́kà Mádínà àti Káàbà ọlọ́mọ bá yín fi lò ọlọ́mọ bá yín fi lò ọ̀sán yín ọlọ́run fi yín láyà balẹ̀ alẹ́ yín ọlọ́run fi yín láyà balẹ̀ àárọ̀ yín ọlọ́run fi yín láyà balẹ̀ àìsí kí ìgbà ọlọ́run bá dalẹ̀ yín lọ́wọ́ àtàmáwọn mi jó ìwà àmẹ́ náà mi nìkan òfin ibi tẹ́rù wà ibi tí fòyà wà ọlọ́run fi yín láyà balẹ̀ ń bẹ̀ bisimilayi lílà àfi méjì bisimilayi. akimaulana waristumuli majida wal adaba wal hikama minali izomi jibali lifadli fursana alam bikum ya imam al muslimina aya fakhar al mashaikh wal ulama irfana qad la habadiru kafil afati mubtahijan yudihu akisa qulubin nas lamana shabun tarifun adibun alimun fatinu laythun jazurun azimu shani tibyana garasta fin nafsi amala murasakhatan annal ula mudirikun bil azmi sur'ana asbatta lil khalqi anna allaha nasiru man yas'a ilayhi ma al ikhlasi itikana adraktu anna allazi kanat wiladatuhum sayyidatan sayishu dara jaslana araka shamsan تنير القلب بالحكم كانت كواكبها تزداد إيمانا مثل الزهور إذا ما الجيش أسعدها تفتأت روعة تؤتيك ريحانا أما رأيت وجوه القوم ناعمة لسعي قائدها لمكوار إحسانا مدت أياد الرضا والحب يلحقها ليغرس النور في الأكباد مجانا وأصبحت أرضنا مخضرة وغدت تمد للناس ياقوتا ومرجانا ترى البشارة أدهت في مدينتنا أهل المصادر في الأفعال ميزانا بشيرة أنت حقا يا إلهي فقد أنجبت أغلى بشارات بدنيانا أما تبشائر والبلدان قاتبة بشراك يا أفضل الأوطان إسكانا أنجبت أبوها إمام أنبل النبلاء فيد جزير من الخيرات ألوانا مدى البشير وهوها بالبشير لنا يا مرحبا بك يا ابن المجد محيانا فتى وقور لبيب رايد لبكم مبارك فاق بالاخلاق اكرانا من سره ان يرى البركات ماشيه فلينصرن البشير الخير مرآنا اكتر الله فوق الارش لا ريب لكي يكون امام القوم اسمانا ان الامامه في برديه قابيه حتى تقلدها كسيف برآنا صحبان وايلي يجزو من خطابته كانت منابره لصدق عنوانا لو جاءنا لجرجاني ما بلغته لقام مستسلما لشيخ خديانا ألم تروا درر الكلمات يسحبها حلو المعاني وحسن السبك تبيانا فالطير فوق رؤوس القوم من عجب قالوا جميعا زمام العلم قد آنا أبوكاك ربك للإسلام مفخره وللأئمة مشكاة وريانا أدام دولتكم علما ومكرمة يومنا فيدها شيبا وشبانا قواكم الله بالبركات مفهمة دامت سعادتكم للناس فيدانا بجاه خير عباد الله سيدنا محمد حامد محمود مولانا. Ọlọ́run ó ṣàlékún àlùbáríkà yín orin yìí ẹsẹ̀ ń díẹ̀ sí àwọn èyí látàná kíkí tí mo kínú léyìí látàná náà ni mo fi kí bàbá wa ìmáàmù fún gbogbo olú Ìlọrin àti agbègbè rẹ̀ ẹjá sọ pé ṣéèkù ẹjá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí
أجاوي بلاكسي والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم nínú àṣà Ọlọ́run èyí tí máa ń ṣe fún ẹrú ẹ̀ òun náà ni wípé ẹni tó bá wù ú ní máa ń gbọ́lá fún ó wá tawá lólobó nínú Al-Qur'an nígbà tí ń ká lọ ó wá bá débi kan wípé òun a máa fún alààyè a máa yọ alààyè látara òkú òun a sì máa yọ òkú látara alààyè ó wá dá yòókù sí wa ó wá dákẹ́ pé ẹ̀yin náà máa wá nígbà táwọn àfáà oní usulul fiqh wọ́n wá wá débi mafhumul muwafaqa wọ́n wá já mà wípé a máa yọ alààyè látara alààyè náà èyí ò ní ló já mà wípé bàbá wa ìmáàmù fún gbogbo ìlú Ìlọrin lónìí ẹlọ́kẹjá wíbẹ̀ lẹ́ẹ̀kan sí alààyè ni wọ́n tọ́lọ́hun yọ látara àwọn alààyè nítorí pé bàbá wa ìmáàmù wọ́n kọjá látara àwọn alábàáṣe wọ́n kọjá ń bẹ̀ wọ́n àfẹsẹ̀kọ́ wọ́n kọjá nínú ilé tó ti bí wọ́n àfẹsẹ̀kọ́ wọ́n kọjá nínú ìlú wọn àfẹsẹ̀kọ́ nítorí ẹ̀ náà lọ́lọ́run fi gbé Ọlọ́run ló wá dá padà sọ́dọ̀ wọn Ọlọ́run tó wá dá ọlá náà padà àbí Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ Ọlọ́run dákun mọ́sàjẹ́ fẹ̀mí gígùn lò ó Ọlọ́run ní òun a máa gba ọlá lọ́wọ́ ẹlòmíì tó bá wù òun bàbá wa ìmáàmù wa yìí Ọlọ́run dákun má gba ọlá lọ́wọ́ yín la ilaha illallah má jẹ́ fi àìsàn lò ó Ọlọ́run jẹ́ kan sọ Ọlọ́run gbogbo àwọn ẹni Ọlọ́run ti ṣàdúrà fún yín ó sì dá wa lójú wípé ẹ̀yin náà ti rà á Ọlọ́run ọba sì ti fún yín ọlá títóbi Ọlọ́run mọ́sàjẹ́ pẹ́ńbẹ̀ lásìkò tí yìí àti rí dùnú Ọlọ́run mọ́sàjẹ́ kí dùnú náà kalẹ̀ la ilaha illallah ọlá Muhammadu Rasulullah nígbà tán kí àwọn bàbá wa ìmáàmù lọ́wọ́ ànírí bàbá wa Sheikh Adam kawalé ká máa kí wọn ẹ máa wọlé ẹ máa rọra bàbá ìmáàmù kí àwọn bàbá níwájú ìmáàmù yìí àwọn náà láwọ́ tí a ń jẹ́ ikọ̀ láti ìlú Àbòtó pẹ̀lú alága wa tí wọ́n ń bẹ lórí ìjòkó bẹ́ẹ̀ ni alhaji wa Abdulhamid lásùkàmí block wọ́n ń bẹ lórí ìjòkó alhaji wa Sheikh Awwalu Solihin tí wọ́n jẹ́ àkọ́kọ́ ọmọ minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah tí wọ́n jẹ́ the 13th chief imam fún gbogbo tí ń jẹ́ Ìlọrin Emirate àti Kwara State lápapọ̀ ìlú tí Ọlọ́run ti gbé yín dìde ìlú àmì ìlú ńláńlá ni ìlú àwọn àlùfáà ìlú Al-Qur'an Ọlọ́run wá dìídì ó wá ro àyè yìí ó rò yín ó fà yín yọ ó lẹ́yìn lọ́kàn ó lẹ́yìn lòun pè ó lẹ́yìn lẹ́ ń fẹ́ kẹ́ jókòó láàyè àwọn àgbàlagbà nítorí pé ẹni tàn rere nílùú yìí torí pé bàbá ń kà ní méní ní méjì ìmáàmù àgbà tọ́lọ́ yọ nínú ilé tá a wà yìí ẹ̀yin lẹ́lẹ́kẹta tó pé tí a bá tójú bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí wọ́n ti ń jẹ nílùú yìí bó ṣe pọ̀ tó eléyìí ló sì wà níwájú báyìí abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run abayín eléyìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí ayé bá wá ń jẹ́ ayé bí ìgbà bá ń jẹ́ ìgbà Ọlọ́run má jẹ́ ó já sí pẹ́yìn ni ó fi sòpin ẹni tí ó jẹ́ nínú eléyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn gbogbo àwọn tó bá já sí pé ìfẹ́ bàbá wa ìmáàmù àgbà ló bá gbé wa dúró láàyè yìí àdúrà tá à ń ṣe fún ẹ̀ yí ẹ ká lè ṣe ámìnà kó nílẹ̀ dáadáa ẹ̀yin ó kọ́kọ́ lò náà ẹ lò dọjọ́ àgbà bí iznillahi ta'ala ẹ sì lò dọjọ́ ogbó bí iznillahi ta'ala ẹ wá ní fàìsàn lò ẹ ní fàrùn lò ẹ ní fòsì lò ẹ ní fi ìdààmú lò ẹ ní fi ìbànújẹ́ lò gbogbo tí máa kódà mọ́ bá yàn téèyàn fi gbádùn ààyè tọ́lọ̀ ń gbé sí Ọlọ́run ò ní jẹ́ kankan ra ìkódọ́dọ̀ yín mẹ́ a ní pẹ̀lú bàbá wa lọ́la ọba ìlú Ìlọrin Ọlọ́run ò ní jọ́ dàrú o Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ o bí ṣe ń dá tó lọ́wọ́lọ́wọ́ yọ Ọlọ́run jọ máa dá lọ bẹ́ẹ̀ hatta matla al-fajr la hawla wala quwwata illa billah
bàbá wa ìmáàmù àgbà wa ní ká bá wọn kí bàbá wa ìmáàmù àgbà nílọrin ní gbogbo Kwara State. Wọ́n wá ní kí a bá wọn kí bàbá wa ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́. Wọ́n ní kíkí tí ẹ wá kí àwọn yìí àwọn mọ rírì rẹ̀. Wọ́n wá ní kí a bá wọn kí yín pẹ̀lú gbogbo ohun tí ń jẹ́ láńlá nílùú yìí pé ẹ máa wọlẹ̀ kẹ́ ẹ máa rọra sílùú Álímì. Wọ́n ní ká bá wọn kí yín pẹ̀lú gbogbo àwọn àìmà tí wọ́n ti jẹ látòrí ìmáàmù àkọ́kọ́ tó fi dérí títà wọn. Wọ́n ní ká bá wọn kí yín. Wọ́n ní ká bá wọn kí yín pẹ̀lú olólùfẹ́ yín ni àfáà wa Dr. Sanusi Láfíàjì. Wọ́n ní ká bá wọn fi kí yín. Iṣẹ́ bàbá wa ìmáàmù ní jẹ́ fún yín o. Wọ́n ní ká bá wọn bẹ lọ́hùn fún yín. Àyè tọ́lọ́run gbé yín sí òun ni Ọlọ́run ló rò yín. Bí Ọlọ́run ò bá rò yín ni gbogbo ìjì tí ń jà látọjọ́ tẹ́ ti gèrè àpèrè náà ó ti tó tí wọ́n ti fà yín yọ bí jẹ̀gá kúrò láàyè náà. Léyìí tí ń fi yé wa pé èrò Ọlọ́run bẹ lára dídó tẹ́ dó láàyè náà. Tọ́ra alápẹ̀rẹ pé ìlú Ògbómọ̀ṣọ́ fẹ́ràn yín. Bí ìlú bá sì fẹ́yàn ìmìka kì í mì. Látẹnu bàbá wa ìmáàmù àgbà wọn ni ń bẹ lọ́hùn fún yín. Gbogbo tí ń sì ń wí ẹnu wọn náà ní fi ń wí torí pẹ̀lú ìfẹ́ wọn náà ni. Wọ́n ní gbogbo tí máa ń mìyàn Ọlọ́run ò ní jó rí yín mì. Gbogbo tí máa fìyàn Ọlọ́run ò ní jó fi yín. Gbogbo èyí tí sì ń fi lùgbọ̀lùgbọ̀ lọ́tún lósì wọn ni wọ́n ní ẹpọ̀n àgbò ni tí ń mì. Ẹ rí pé kò sẹ́nìkan tó rí bí tí ẹpọ̀n àgbò tí ń mì ti járí. Kódà bàbá wa ìmáàmù àgbà wọn tún sanwó àdúrà náà. Kò sí ní tó fẹ́ léyìí tí wọ́n ń ṣe yìí. Gbogbo eléríire kan kò ní fẹ́ kí eléríire kan bọ́lẹ̀ láàyè ọlá. Ọba tó ṣe bàbá wa ní ìlú Fẹ́mi lóyè Ọlọ́run kó gbà á. Tí gbogbo ìlú sì tẹ́wọ́ gbà wọ́n. Gbogbo ibi tó sákù síbẹ̀ yìí náà Ọlọ́run kó bá wa kó sẹ́ni kọ̀ọ̀kan wọn nú. Kó bá wa kó sẹ́ni kọ̀ọ̀kan wọn nínú. Kí ó bá wa kó sẹ́ni kọ̀ọ̀kan wọn nínú. Kó bá wa kún yín lọ́wọ́. Kó tẹ́wọ́ gbà yín jálẹ̀. Kó tẹ́wọ́ gbà yín jálẹ̀. Taqabbalakallahu biqabulin hasani wa ambataka nabatan hasana. Taqabbalakallahu biqabulin hasanin wa ambataka nabatan hasana. Taqabbalakallahu biqabulin hasanin wa ambataka nabatan hasana. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil. Kásìlì láfíkà fún yín látẹnu bàbá ìmáàmù àgbà fún gbogbo Kwara State lápapọ̀. Wọ́n ní kásìlì láfínà fún yín. Gbogbo tí ń ṣẹ̀rù bá yín náà láàyè náà Ọlọ́run kó bá wa pàṣẹ ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Kó bá wa ṣàtúntò rere láàyè náà. Kí wọ́n bá wa fìdí yín múlẹ̀ ṣinṣinṣin láàyè náà. Kí mímì kan má mì yín. Ọlá títóbi Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. Bismillahil ilafi. Bismillahirrahmanirrahim. Ẹ máa polówó dáadáa ọmọlàkejì yín tí ń bẹ láàyè ibi tí fọ̀kànbalẹ̀ bá ti jọba ẹ bẹ̀ lọ́hùn kí fọ̀kànbalẹ̀ ó jọba síbẹ̀. Èyí wọn náà lọ́lọ́run ọba ṣe fún gbogbo àwọn ànábì Ọlọ́run tí Ọlọ́run sọ pé òun gbé àdéhùn fún wọn. Atubayyinunahu linnasi. Ọlọ́run ní ẹ̀yin ò ní ẹ máa kéde pé lágbájá ń bọ̀ wá, ẹ máa kéde pé lágbájá ń bọ̀ wá láti fi rinlẹ̀ pé gbogbo tí ń jẹ́ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ọ̀kan ni wọ́n. Gbogbo tí ń jẹ́ àyímà ọ̀kan ni wọ́n nítorí pé kò sí bí gbogbo wájọ́ ń dájú kọ tó ju kíbùlà náà lọ. Èyí tẹ́yìn náà ṣe yìí gbogbo tí ń jẹ́ ìran mímì tí máa ń míyàn ẹ ti fìfẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ìfẹ́ náà ní kọ́lọ́run jẹ́ fi lò ó kalẹ̀. Ẹ ti fi ìtẹ́wọ́gbà bẹ̀rẹ̀ ìtẹ́wọ́gbà náà ní kọ́lọ́run jẹ́ fi lò ó kalẹ̀. Li'ilafi Ọlọ́run mọ́sẹ̀rù bàyín náà láàyè náà. Bismillahirrahmanirrahim. Li'ilafi Quraysh ilafi murhilata shita'i wa sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Microphone náà yóò máa lọ sọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ní àpapọ̀. Ọba tó dá yín láhán kò ní lọ yín láhán. Ọba tó pè yín ní làákàyè kò ní dà yín lọ́pọlọ rú. Ẹ ní yàwèrè kẹ́yìn ayé yín. Àdánwò tí wọ́n bá yín tó sọ pé kò fìtì ayé náà mọ́. Ẹ yọ kúrò ńbẹ̀ pátápátá. Ọlọ́run má jọ ṣẹlẹ̀ sí yín o. Gbogbo àwọn tá a ní dáadáa tá a fẹ́ kó bàjẹ́ bá ń ṣe àmín fún wa. Amina, amina ya Allah. Dá ọpẹ́ fọ́lọ́run. Ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam.
gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ látòrí àwọn tabi'in wa atba'ihim kọ́lọ̀n kó bá jẹ́ kán wà nínú kẹrẹ̀ kọ́lọ̀n kó fa náà kó fi ilé pa bá wọn wala la ilaha illallah. A kí ìkàlẹ̀ àwọn bàbá wa mọ́mú àgbà fún gbogbo Ìlọrin àti Kwara State lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. Ìlọrin àti Ògbómọ̀ṣọ́ bákan náà láàrí lọ́pọ̀lọpọ̀ gba àwọn èèyàn gan ilé sí yàtọ̀. Èní awátán láti Ògbómọ̀ṣọ́ tá a tẹ̀lé àwọn bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wa Fadilatu Sheikh Dr. Yunus ibn Talha Ayílára Athani ẹjá ṣe wọn a máa ń ṣe bẹ́ẹ̀ náà l'Ògbómọ̀ṣọ́ ibi láti mú wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billah. Ibi tí àlùbáríkà Ìlọrin tọ̀ ní náà ni àtútù mú yẹn náà. Àwọn bàbá wa ní wọ́n ní àwọn onídàlọ́ wọn ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń kéde àwọn tí á tẹ̀lé wọn. Ó wá ṣe déédéé àwọn àsìkò kan fáwọn èèyàn kan tí wọ́n láǹfààní àti lè wọ́n bí àmọ́ wọ́n á mú àwọn aṣojú nínú àwọn yàtọ̀ sáàtà jẹ́ ká ń sùn wọn gbogbo àfáà tẹ́ bá tí rí tó tẹ́lẹ̀ àwọn bàbá ìmáàmù àgbà tó wá tó wé láwà ní olóyè àwọn bàbá ìmáàmù àgbà níbi èmi tí mò ń sọ̀rọ̀ sí èmi ní Safirul Ulama fún gbogbo Ògbómọ̀ṣọ́. Àwọn èèyàn wa náà ń bẹ ń ta torí ààyè tó há ni ọwọ́ látẹ̀lé àwọn àti mọ́ pé tí wá dandan ni á tẹ̀lé yín ọwọ́ láwọn mọ̀yànmọ̀yàn tí wọ́n bá lè wá kán rán àwọn aṣojú wọn tí wọ́n wá ń sojú gbogbo àwọn olówó ìlú àwọn olóṣèlú ìlú àwọn lọ́lá ìlú náà làwọn bàbá mẹ́rin tí wọ́n jókòó síbẹ̀ ń gbé láti àdọ̀ wọn bàbá wa Alhaji Ibrahim Toske wọ́n jẹ́ former chairman Ògbómọ̀ṣọ́ local government olóṣèlú tó láàmìlaka ni wọ́n ní Ògbómọ̀ṣọ́. Bákan náà làwọn bàbá tí ó tẹ̀lé wọn àwọn ni Àríwájòyè Àdínì of Ògbómọ̀ṣọ́ land àwọn náà jẹ́ former chairman Surulere local government tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì tí iṣẹ́ mẹ́ta tí wọ́n pẹ́ ń bẹ̀ kánrin. Bákan náà àwọn bàbá tí wọ́n alẹ́gbẹ̀ẹ́ wọn àwọn ni Alhaji wa Bukola Badmus tí wọ́n jẹ́ Akéwèjẹ Àdínì of Ògbómọ̀ṣọ́ land wọ́n kí gbogbo wa. Àwọn bàbá wa tí wọ́n wá kángun ń bẹ̀rùn àwọn ni àwọn bàbá wa Alhaji Garba àwọn ni wọ́n ń ṣojú àwọn bàbá wa Al-Khalifa Mansur Ejide àwọn náà ń ṣojú wọn. Gbogbo wa náà lẹ́ẹ̀tì mọ Alhaji Ejide àwọn náà ń ṣojú wọn. Àwọn ni wọ́n láwọn tẹ̀lé àwọn bàbá wa ìmáàmù àwọn kọ́ wọn rìn pẹ̀lú wọn wá sí àyín láti wá kí àwọn bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin àti agbègbè ẹ̀ ṣéhù lẹ́ẹ̀kan sí ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. Wọ́n nítorí pé àjọṣepọ̀ àwọn àti Ìlọrin kò ṣe bẹ̀rẹ̀ lénìí àwọn bàbá ìmáàmù àgbà tí wọ́n ṣiṣẹ́ kọ́lọ̀ bá ṣe àlékún kẹ fún wọn ọmọ kéwú làwọn jẹ́ sí wọn ọmọ làwọn jẹ́ sí wọn. Nígbà tó lọ́wọ́ á ṣe irú oore yìí náà àfi káwọn débí á wà gbọ́ àdúrà torí àdúrà náà lọ fi wá á wà gbọ́ àdúrà látẹnu àwọn bàbá ìmáàmù àgbà kọ́lọ̀ ń jáde wọn pé ayyakumullah.